Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo èèyàn wa nínú Islam. Ọ̀dọ̀ alfa wa àgbà, Alfa Sakama náà ni a wà. Lórí fídíò tí mo ṣàlàyé fún wa pé ní àárọ̀ ni Malam Yusuf Adépọ̀jù sẹ́ndì ẹ̀ sí mi. Lójú ẹsẹ̀ mi náà dẹ̀ kọ́ sí wọn pé pẹ̀lú ògo Ọlọ́run ń ṣe fídíò yìí. Inshallah. Kódà mo tún wá wò pé àṣé ẹ̀gan ò mú fídíò yìí pé kí n post ẹ̀ ni. So alhamdulillah. So bàbá pè mí torí mi sáré pè wọ́n pé bí mo ṣe rí fídíò yẹn pè wọ́n pé bàbá Sakama ẹgbọ́n tẹ́ sọ yìí kò pè wọ́n. Torí ẹ̀ ló jẹ́ kí n fi ní kí n gbé síta. Mo ní nọ́mbà àfà Malam Yusuf Adépọ̀jù dẹ̀ sẹ́ndì kìíní náà sí mi. Wọ́n mọ̀ àwọn náà mọ̀ pé mi àti àfà wà dáadáa. Bí àfà wà ni wọ́n mọ̀ dáadáa. Ṣùgbọ́n wọ́n ń fi àwọn nǹkan kan mi látara rẹ̀. Mo ṣe wá rí pọ́ìntì tẹ́mi wá dì mú bẹ̀ ni pé mo gbọ́ níbẹ̀ mo kọ́kọ́ pé àti bàbá náà ní sọ̀rọ̀ pé owó wa náà ló kúkú rí. So nígbà tá a ti lé tá a rí mú tó bá ra mọ́tò fún wa ń bẹ̀ àwa la ní kí ó ra mọ́tò fún wa. Àwọn kan sọ mi pé sọ ọmọ tí ń bá bọ̀ àbọ̀ ọmọ tó wà lẹ́yìn rẹ̀ gbogbo tí bá wù é lè máa bá bọ̀ àfi kí Alfa wa Sakama kí wọ́n ṣàlàyé fún mi. Anakumullah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabihi ahlillah. Inú mi dùn pẹ̀lú ìbéèrè tí ẹ wá béèrè yìí. Ṣùgbọ́n àwọn èèyàn ní ọ̀rọ̀ ní máa mú mo kú mo rò wá. Mo rò pé kíníkà ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Kẹ́ béèrè lọ́wọ́ bàbá Mbariga ní ìjẹta. Mo fẹ́ kẹ́ gbé láti bẹ̀. Láti bí ìjẹta. Kẹ́ ṣàlàyé bó lẹ ṣe connect pẹ̀lú ẹni tẹ́ ló sẹ́ndì fídíò ṣe tí ń ṣe Malam Yusuf Adépọ̀jù. Nítorí ìjọba àsìkò gẹ́gẹ́ bí èèyàn ọmọ ìyá wa ṣe kákànsáré yan kékèké. Masha Allah. Nígbà tí wọ́n wá mú àfà Wahamad Al-Markazi ní Ìlọrin. Masha Allah. Mo kọ àwọn right up tó pọ̀. Kí ló dé? Kírísítẹ́nì ló yẹ kírísítẹ́nì ni mo tún kódà mo kó kọ rẹ̀ síbẹ̀ pé Izike Noah ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń sọ tó ń gé fídíò tí Malam dé wọ́nu ẹ̀ tí ò gbọ́ òun ló yẹ kí wọ́n mú wọn mú mùsùlùmí ni wọ́n mú. Kódà mo tún kọ́ nbìkan pé ká mú mùsùlùmí ká ti mẹ́wọ̀n aláàlí ni àmọ́ ká mú kèfèrí haramu ni mo kọ́ báyìí. So ọkùnrin kan nínú àwọn followers mi so òun ló wá pè mí lórí ọ̀rọ̀ yẹn. Masha Allah. Èmi ò wá mọ̀ pé ẹni yẹn ń tẹ record. So èmi ń sọ opinion mi. Mo sọ mẹ́ pé Malam ti kọjá ẹni tí ń tìyàn mọ́lé. Masha Allah. Mo sọ fẹ́ni yẹn náà pé kódà Mudirul Markaz pé wọ́n pè wọ́n lájà Agége ọmọ arúgún gbogbo ẹ̀ mo sọ ní sínú record pé Mudiru ò ti torí ẹ̀ gbéyàn kankan pé ọ̀rọ̀ Malam ti di international kò gbọ́dọ̀ máa wo àwọn dẹ̀ndẹ̀rúkẹ́ yìí pé ẹ̀kejì kí ni Malam ń bá Saheed Shittu ṣe torí èmi yẹn láìkè àbòsí mo sọ bẹ́ẹ̀ pé kí ni Malam ń ṣe lọ́dọ̀ Saheed Shittu. Masha Allah. Gbálà ìrìn Saheed Shittu yẹn ni tí ń dọ̀tí èèyàn ni kí ni wọ́n ń bá kí ni wọ́n wá lọ́dọ̀ rẹ̀ mo sọ sínú rìkọ́ọ̀dù yẹn. So Malam wá sọ fẹ́ nìyẹn pé kó sọ fún mi pé àwọn làwọn béèrè kan pé bíi after 7 pé kí n gbìyànjú ká jọ sọ̀rọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run èmi top ní after 7 mo yẹ kírun lọ́wọ́ ní tẹ̀ ń kírun lọ́wọ́ ẹ̀rọ pé láàkọ́ rẹ̀ mo sàpadà gbé so adẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ asọ̀rọ̀ gan wallahi asọ̀rọ̀ gan. So point tí mo wá fẹ́ lò tó mú gbogbo ọ̀rọ̀ yìí tá a fi ń kó síta ni pé Malam wá ní àwọn Ògo Ìlọrin wọ́n ń gba owó lọ́wọ́ Saheed Shittu. Mo ní dọ́kúmẹ́ntì yẹn lè wà lọ́dọ̀ wọn o bọ̀ èmi tí n bá ti sọ́nu rìkọ́ọ̀dù náà ní sọ lójú ayé kò ní change. Masha Allah. So pé à ń gbọ́ lọ́wọ́ Ògo Ìlọrin ń gba owó lọ́wọ́ Saheed Shittu. A ní kódà a tún béèrè mọ́tò lórúkọ Ògo Ìlọrin. Mo wá béèrè mo ní Malam ẹ dákun torí Ọlọ́run ṣé mo lè tẹ rìkọ́ọ̀dù. Masha Allah. Wọ́n wá ní kí n tẹ̀. Ìgbà tí mo wá tẹ rìkọ́ọ̀dù mo fi small phone mi náà ni mo fi tẹ rìkọ́ọ̀dù lọ́jọ́ náà. Ṣùgbọ́n tí mo wá tẹ rìkọ́ọ̀dù God so good wọ́n wá ṣàlàyé fún mi pé ó 1,500,000 2 million tí Ògo Ìlọrin máa ń gbà. Ṣùgbọ́n kí n lè believe
wọ́n wá gbé Saheed Shittu wọlé nọ́mbà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ̀rọ kan fi gbé wọlé ó ní òun bóyá wọn program sọ ẹ má fi nọ́mbà àwa pèsè orí nọ́mbà èmi rẹ̀ Masha Allah. Saheed Shittu wá wọlé ọ̀nà òun ò fẹ́ máa dákọ pé òun máa ń fún wa lówó dáadáa náà wọ́n máa ń fa àwọn ògo Ìlọrin ní owó dáadáa lẹ́nu rẹ̀ Masha Allah. ní kúkúrú abọ́rọ̀ náà débì kan bóyá ẹ kóyún náà papọ̀ Masha Allah. àmọ́ gbọ́ prógámù kan tí àfa Sáàkì sọ pé bàbá Bariga gba Mẹ́kà Okay. lórúkọ ògo Ìlọrin nítorí kéèsì Saheed Shittu ṣùgbọ́n àná náà dàgbọ́n ṣe prógámù yẹn ṣùgbọ́n bàbá Bariga ti sọ̀rọ̀ yìí fẹ́ mi èé sọ̀rọ̀ ọ̀sẹ̀ kan kí Málàmù tó pè mí. Masha Allah. tó ibi tí àárọ̀ náà lọ ń bi ọ̀rọ̀ Mẹ́kà yẹn. ọ̀rọ̀ yẹn ni ẹ wá fún wọn ní lẹ fún Málàmù ní àpọ̀ kẹ́ ẹ lè bá àtún wá gbàgbọ́ wípé òótọ́ ni wọ́n fi gbé fídíò yìí wá fún ẹ ní kúkúrú inshallah ibi tí mo déjì náà nù torí fídíò yìí ìfẹ́ jẹ́ kó gùn ìdí tí ìfẹ́ jẹ́ kó gùn ni wípé àwọn tí wọ́n ń wò wá ìfẹ́ ni wọ́n ń lò pẹ̀lú wa dátà ti wọ́n so mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n gbé láti ibi àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀yin challenge Málàmù pé kò yẹ kí wọ́n mú mùsùlùmí ara wọn ó yẹ kán mú ó jẹ́ ẹ wá dákọ̀ ẹni tó yẹ kí wọ́n mú Masha Allah ni wọ́n fi wá mú evidence wá wípé àwọn ògo Ìlọrin alákọ̀ọ́kọ́ náà ni wípé àáfàá tí Málàmù mú tí wọ́n gbé tí wọ́n mú jọ náà tí wọ́n ní kí wọ́n arrest pé ó bà wọ́n lórúkọ jẹ́ mùsùlùmí ni ọmọ Ìlọrin ni kò sí nínú jàmá ògo Ìlọrin àmọ́ ọmọ Ìlọrin ni àáfàá náà tó sì jẹ́ lódodo ọmọ Ìlọrin làfà gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nípa àáfàá náà àmọ́ ìmọ̀ àáfàá náà sójú báyìí so ìyún bá wọn àáfàá yẹn lẹ́yìn wá ń challenge wọn lélẹ́rí pé kò yẹ kí wọ́n mú lọ́rọ̀ fi wá kan ògo Ìlọrin alákọ̀ọ́kọ́ tó kọ́ jẹ́ ìbànújẹ́ fún mi ni pé Málàmù Yusuf Adépọ̀jù ẹni tí Ọlọ́run máa pọ́n lé mà ní Málàmù kí lọ́lọ́run fi pọ́n Málàmù lé ni pé iṣẹ́ tí Málàmù gbé dání iṣẹ́ yẹn iṣẹ́ tó ní agbára ni tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú iṣẹ́ tí yẹn lè fi sọ wípé mùsùlùmí lélẹ́yìí tí ń ṣe dáwà rẹ̀ ní ọ̀nà tó ní agbára ó já sí wípé nínú àwọn tí máa ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ wípé Ọlọ́run bá wa sọ ẹni yìí èmi àwọn tí wọ́n bí mi bẹ́ẹ̀ Allahu Akbar. Málàmù Yusuf náà lè dìbọ́ǹkì ọ̀rọ̀ tí ń sọ nínú àwọn alẹ́ àfáà tí Málàmù Yusuf délé wọn nílọrin wípé àwọn àgbàlagbà tá a lè gba àlùbáríkà lọ́dọ̀ wọn tí wọ́n lè tọrọ àlùbáríkà fún wa bàbá tó bí mi bẹ́ẹ̀. Allahu Akbar. kódà níjọ́ tí bàbá náà kú Málàmù Yusuf wọ́n dé inú ilé wa tí wọ́n sì sọ̀rọ̀ nípa bàbá náà pé nínú àwọn táwọn jẹ́ àlùbáríkà wọn pé bàbá yìí bẹ́ẹ̀. so anábìsì ní abárò ìbéèrè ayẹ̀zílà rọ̀júlù ó dàbí ẹni tí bàbá rẹ̀ bá ti ń fẹ́ ìwọ náà gbọ́dọ̀ máa fẹ́ bàbá wa Khalifa Tòní ní sàkámà àdámọ́lá hayata àwọn náà wọ́n á jogún kínní yẹn wọ́n fẹ́ràn Málàmù Yusuf èmi náà wá inherit ẹ̀ lára bàbá wa Khalifa Tòní Ọlọ́run ní fẹ́ràn wọn ṣùgbọ́n àwọn àrìn kan bẹ tí Málàmù rìn tó já sí wípé tó bá yẹ kí wọ́n bá ṣàkíyèsí ara wọn dáadáa Ọlọ́run fọ̀ wọ́n mọ́ gan débi wípé kò yẹ kí wọ́n jẹ́ kí stain kó mọ yí àwọn lára kò yẹ kí wọ́n jẹ́ kí stain yí àwọn lára Ọlọ́run ó padà mú ọjọ́ wá tèmi àti wọn ó padà jọ sọ̀rọ̀ dáadáa torí wípé mo nímọ̀ràn fún wọn púpọ̀ ara rẹ̀ náà ní irú eléyìí tó ṣẹlẹ̀ yìí Málàmù Yusuf Adépọ̀jù Ọlọ́run bá ń ṣe dáadáa fún Málàmù àmín àwọn kinní kan mú mọ̀ wípé kò hàn sí wọn ni tó bá hàn sí wọn wọ́n mọ̀ wípé irú mi yìí nígbà tí wọ́n ti mọ àwọn tó bí irú mi yìí tí wọ́n sì mọ bàbá wa Khalifa Tòní ó yẹ kí wọ́n lè fi ìwà wọn ó yẹ kí wọ́n lè fi jọ́ọ̀jì bó ni mo ṣe rí torí pé ní àdúwà ìbàlídì ìlàjẹ̀lídì sẹ̀rí àtún àbí látẹ́sí àbí kẹsìlánà fi há láti yí kàmùsọ́ọ̀lì hin àbí tó parí rẹ̀ náà kọ́ bí fàṣádì ákàrà yẹ̀fṣúdù tí ìbá gbàgbé orin wọn so mọ́lá ó yẹ kí wọ́n lè mọrú èèyàn tí mo jẹ́ pé ibi tí ń bá wà ó yẹ kí wọ́n lè fura mọ̀ bẹ́ẹ̀ wípé àwọn eléyìí rìnrìn ìbàjẹ́ àwọn tó bí wọn wọ́n rìnrìn ìbàjẹ́ ó yẹ kí wọ́n lè mọ̀ wípé ìní sí ibi ìbàjẹ́ wàláì àìsí níbi ìbàjẹ́ òun ló dá àròyé tá à ń sọ yìí lẹ́ nígbà tá ara wọn kan nínú wa kí ni mo fẹ́ lò ní wípé nígbà mo jọyìn Ògo Ìlọrin
Ọlọ́run ní kí èmi àti bàbá wa president wa Alhaji Murtado Adio Baba Bariga Ọlọ́run ní kí n bá wọn ní ẹni tí ìrìn rẹ̀ jọ ìrìn àwọn àgbàlagbà. Allahu Akbar. Torí wípé ńgbà tèmi náà kọ́kọ́ máa ń gbọ́ Baba Bariga ẹ̀sẹ̀ yálẹ̀ wọn máa dákọ̀ ilé ńlá ọ̀tọ̀ ní túmọ̀ tí mo rò pé ń jẹ́. Àwọn ńgbà mo débẹ̀ mo padà mọ ìtumọ̀ orúkọ ohun tí wọ́n fi ń pè wọ́n ní ilé ńlá ìyẹn kọ́ la wá sọ lónìí àmọ́ nǹkan gidi ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé mo wá rí Baba Bariga ní ẹni tí àṣẹ́ni yìí àṣebù ti rí ní dáadáa òun ló wá jẹ́ kí ọwọ́ wa ó wọ́wọ́. Ní kúkúrú ṣá nígbà tí a rí wípé Ògo Ìlọrin yìí a ti kó kàńdà mọ́rẹ̀sì ló sì máa dààmú yín. Torí pé ní tí Ògo Ìlọrin kọ́kọ́ fi bẹ̀rẹ̀ gangan Baba Bariga ti sọ definition Ògo Ìlọrin àwọn wo ní jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè lógo kí ni wọ́n ń pè ní Ìlọrin àwọn wo wá ní afúnlókan wọ́n ti sọ níjọ́ òní tí ìtún ní máa sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Àmọ́ nígbà tí a rí wípé ní Ògo Ìlọrin yìí ní tí wọ́n fi gbé lẹ̀ ní wípé láti protect Islam òun ni the first program wa lórí agenda wa. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn àgbàlagbà ní Ìlọrin ọmọ tí máa bú wọn yìí ṣé ó ní nǹkan míì tó fẹ́ gbà nínú bíbú yìí ni. Àwọn bàbá yìí wọ́n ṣiṣẹ́ súnà. Nígbà tí Sheikh Alimi dé inú àwọn àfáà tí Sheikh Alimi bá gan ẹ rí pé òkè súnà ni wọ́n pe ibi tí wọ́n kóra wọn jọ sí. Sẹ́ni tí ò bá mọ súnà yóò sọ bìkan ní òkè súnà. Tẹ́gbà á jẹ́ pé ní àwọn baba ńlá rẹ̀ àwọn baba ńlá tiẹ̀ tá a bá àlè trace ìran mẹ́ta nínú ìran rẹ̀ number 1 number 2 ká mọ̀ rí pé wọ́n ṣẹbọ. Kó á jẹ́ pé ní àwọn tí ìpele wọn ti ń lọ bí ẹlẹ́kẹjọ keje wálẹ̀ tí wọn ò ṣẹbọ ìwọ ló wàá ṣe wá sí ẹ má ṣẹbọ fún wọn. So definitely kí ni ti ní ìránṣẹ́ kan lábẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ yẹn ò jọ ojú lásán mọ́ so ti yé báwọn. So kí ni yẹn nígbà tá a wá rí i pé ọmọ yìí ó dàbí pé ó ní mission kan lábẹ́ tí ń ṣe yìí kéèyàn worú ọba Ìlọrin sùnsùnsùn kéèyàn worú ìmáàmù àgbà nílọrin kéèyàn wo wọn sùnsùnsùn kéèyàn worú Sheikh Alimi kéèyàn wo ìmáàmù àgbà gbogbo àwọn báwọn àwọn tí wọn yé so ní jálàbí kọ wá nítorí jálàbí lọ fífẹ́ mọ́ ta ọkọ̀ àwọn afákòsí mọ́ wá búrú wọn. Ṣẹ́gẹ́tì so kí ni yẹn lògo Ìlọrin dìde sí pé Ògo Ìlọrin ẹja wá bíjà àwọn bàbá yìí ẹni tó bá ti bà wọn lórúkọ jẹ́ kó mú evidence rẹ̀ jáde ibi tó bá ti rí tí wọ́n ṣe àwọn aburú tí ń sọ kó mú jáde. Ìyẹn ni kìí sọ̀rọ̀ ọjà ìyẹn ni Ògo Ìlọrin dìde sí la fi pe arákùnrin náà lẹ́jọ́ léyìí tèmi máa ń pè ní Ìsáká mi ò ní dárúkọ rẹ̀ torí tí ìfi dárúkọ rẹ̀ ni pé mo ní kéèsì pè kó náà máa ní ó di dúmi àdúyù ẹ̀ẹ́nẹ́ lọ́bẹ̀ kódà tẹ́yìn bá dárúkọ èmi ẹni tẹ́yìn ń sọ nǹkan lèmi ń sọ nù tó ti yé báwọn káyé ó máa bá wa jọ́ọ̀jì ẹ̀ báwọn. So láti wá ògbẹ́ ẹja gbẹ́ni yìí lọlé ẹjọ́ kó wá púrúfù ní ti ń sọ kì í sọ̀rọ̀ ọjà kò mú jà dání kò ní wàhálà kankan lójú pé kàn wá dìfẹ́ǹdì tí ń tọ́ sọ ní ń sá káàkiri sí ni ò lè yọjú sílé ẹjọ́. Àmọ́ nínú ẹni tó rò wípé ó lè kóhun yọ òun ni Malam Yusuf ó sá lọ ọ̀dọ̀ wọn ni but Al-Qur'ani ní bàdà bismillahir rahmanir rahim in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bijahalati fatusibihu ala ma fa'altum nadimin. Ẹ wádìí nǹkan dáadáa mo rò pé Malam wádìí sí sáìdì rẹ̀ wọ́n rí gẹ́gẹ́ bíi pé ń bíjà súnà kò sì sẹ́ni tí ó gbọ́ pé nìkan ń bíjà súnà tí yóò ní fẹ́ kún tí ẹ bá jẹ́ mú mi ní òdodo. Ìyẹn ni mo rò pé ìfẹ́ Islam ló dààmú Malam ni wọ́n fi fọ́ọ̀lù sí ibi tó wà. Àmọ́ èyí tí wọ́n fi wá pẹ̀lú wa yìí pé àwọn tá a mọ bàbá rẹ̀ tá a mọ ẹni tó gba ipò fún bàbá wọn tá a mọ òun gan náà tí wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ kí wọ́n wá pẹ̀lú mi yìí kí wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bó ni kí ló ṣẹlẹ̀ láàrin àtẹni yìí kí káwá ṣàlàyé fún wọn ò ṣèyún òun èyí tó ti rò fún wọn lẹ́jọ́ òun ni wọ́n ń tẹ̀lé pé súnà lẹ́ni yìí ń bìjà súnà lẹ́ni. Mo sì wá rọ Malam Yusuf kán bá lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n farabalẹ̀ gbọ́ kí ni tí ń ṣẹlẹ̀ láàrin wa. Wọ́n lọ mọ́ pé jálàbí là ń jà fún jálàbí là ń jà fún ẹ dákun ṣé ibi tẹ́ ẹ dé yìí ṣé agboolé wa lẹ́wọ̀ yìí ṣé ẹ rí kòkò kan bẹ́ẹ̀ tá a gbé wa ni ẹ rí so ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ torí ká mọ̀ tó mọ̀ ṣe àwọn ẹlòmíín náà
tábà tún mẹ́nu léléyàn á tún mọ̀ ṣe àwọn àfáà míì torí pé àwọn kan ń dúró lérí wípé wọ́n ní evidence fún pé yẹn lè ṣe àwọn kan ní wọn ò lè ṣe àmọ́ kò sí tó kàn mí pẹ̀lú eléyàn so ti yé bá wọn ká fi bẹ̀ ń lẹ̀ so mo rò pé kíní yẹn ló ń ṣe Malam ni Malam fi wò wípé káwọn bá yín sọ̀rọ̀ lérí ẹ̀kẹ́ lè rí aburú tí ń bẹ ní sáìdì wa so kò wá sáburú kankan sáìdì wa ibẹ̀ la wá dé yìí ṣe rí àwọn tí wọ́n sọ pé wọ́n gbowó tí wọ́n ń pè lógo Ìlọrin Ògo Ìlọrin tán kàn fi sí ibi tán ti ṣe mistake nù àwọn ìyẹn ò kí ń ṣògo Ìlọrin àwa náà mọ àwọn ọ̀hún tí wọ́n ń gbowó òun ara ṣe wọn iṣẹ́ ọwọ́ wọn àti iṣẹ́ aburú ọwọ́ wọn náà la fi yọ wọn kúrò lógo Ìlọrin. Okay, ẹ ti yọ àwọn kan kúrò lógo Ìlọrin. àti yọ àwọn kan. Gbogbo ilé ẹgbọ́ o. Tí gbogbo ayé mọ̀. Àwọn kan kúrò nínú. Kódà láì dákọ àwọn yẹn lè mọ kọ. Wọ́n tó bá mọ̀ wọ́n dákun mọ́ bá ń táìpù ó kọ wọn. Ẹ mọ́ bẹ́yìn tó bá wo kálukú. Okay, bí ẹ mọ̀ ló kọ wọn èmi ò tí. Wọ́n làwọn lè kọ́ bá wù wọ́n àmọ́ àwọn ò ní dákọ èèyàn. Àmọ́ gbogbo ayé mọ̀ wípé ayọ̀ àwọn kan lógo Ìlọrin nítorí ìrìnkúrìn tí wọ́n rìn àti ìwà jẹgúdújẹrá torí bàbá Bariga sọ̀rọ̀ kan jò ní wípé kò síbi ìjọba kan ṣe lè wà láyé ìjọba tí máa ń ṣe dáadáa àwọn kan mọ̀ bẹ lábẹ́ ìjọba tó jẹ́ pé ní táwọn mọ̀ fẹ́ ni pé àpapín bí ká mọ̀ kojú bọlé olówó ká lè tọrọ owó ká pín ntẹ́lómi ìfẹ́ nù so bàbá Bariga ò ní rúwà ẹ lọ́wọ́ lèmi fi dúró àtàwọn tá a kù ń bẹ̀ lónìí pé irú ẹni tó lódodo yìí làwa fẹ́ tẹ̀lé àwọn èyí ò dúró wípé ní sáà máa wá ṣẹgbẹ́ lásán ni àti wá rírìn bẹ́ẹ̀ àti ṣe sí bẹ́ẹ̀ pé àwọn eléyìí fẹ́ máa lọ kọ ẹgbẹ́ yìí wọ́n fi gba bára ni o la fi lé wọn dànù so ti yé báwọn so ni àwọn yẹn ó dá mi lójú tí ẹni tí ń fún wọn lówó yìí tó bá ní rìsíptì lọ́wọ́ ayé ti lajú nísìnyí ayé ti gbọ́n débi pé ẹni tá a bá fún lówó ó yẹ ká lè kọ pọ́pọ́sì níta fi fún lówó ká lè kọ́ sí bá a bá sì kọ́ kó gbé rìsíptì tó fi sanwó fún àwọn Ògo Ìlọrin tí ń wí kó gbé jáde tẹ́ bá rúrúkọ àwa táwa ń bẹ̀ lónìí ń bẹ̀ kẹ́nìkan ká mọ́ gbà wá gbọ́mọ́ láyé. ẹ ti gbọ́ o. kì í ṣe pé àwọn tó wá fún wa lówó lérí prógráàmù o torí wọ́n tún lè dọ́gbọ̀n ṣẹ́gẹ́ẹ̀tì. níbo ò fún yín lówó lórí prógráàmù. kò fún wa lówó lórí prógráàmù. àmọ́ owó orúkọ tó fi pín owó òní àtàwọn tó fún torúkọ bàbá Bariga bá wà ń bẹ̀ kó gbé jáde tèmi máa ń bẹ̀ sẹ́kẹ́tìrì wa àti gbogbo àwọn Mukadam Sọ́ọ̀lì yìí náà babalágójì babalágòrò bàbá Akéwùgbèmí àdàbí à ń bẹnu wa Mọ̀rìkàsí ń bẹnu wa Zùmùrà ń bẹnu wa gbogbo wọn ẹni tó bá rí nínú wọn tó gbowó lẹ́yìn kó gbórúkọ rẹ̀ jáde kó gbé rìsíìtì rẹ̀ sí afẹ́fẹ́. sẹ́ẹ̀tì bá ń sọ nípa ọ̀rọ̀ tó wó ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ mọ́tò. ibi tá à ń lọ ládé yìí o. nífẹ̀ẹ́ kí n jẹ́ kí gbogbo ayé wo fídíò yẹn ẹ jẹ́ n wá ní ọ̀ndà yín ẹsẹ̀ bàbá wà lérí program nìyẹn mọ́ bínú Sábóyá Habibullah ẹ jẹ́ n wá fídíò tí Malam Yusuf tí n bá ṣe mistake ó dà pé fídíò tán sẹ́ndì sí yín ni. ẹ gbé súnmọ́ kámẹ́rà dáadáa. mo fẹ́ kí méjèèjì ó kó ni àti kámẹ́rà yín àti tọ̀dọ̀ mi ẹ jẹ́ n wá láòdù ẹ̀ káwọn èèyàn gbọ́ kí ni mo sọ nínú ọ̀rọ̀. mo sọ wàláì tàláì tí ẹ̀ ń bá ní parọ́ èmi gángan fúnra mi nígbà tọ́rọ̀ ti dì báwọn èmi kan sọ pé tó bá jẹ́ pé àbá lè rí mú káàlẹ́ rọ́nà lọ èyí tó fi lọ lọ́fẹ̀ẹ́ ló kó fún wa ń bọ̀ sí ké. sẹ́rí nínú fídíò yìí kò sí iyèméjì èmi ní ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ èmi ní ń sọ̀rọ̀ kò sí iyèméjì nínú ẹ̀ ẹ ti jẹ́ ti báwọn èmi ní ń sọ̀rọ̀ nínú ẹ̀ àmọ́ tẹ́ bá wo fídíò ẹ rí pé kò ju bóyá 5 seconds. kò tó bẹ́ẹ̀ gan 48 seconds ni kò lè tó 48 seconds. kò tó bá wọn. bí 5 seconds wọ́n tún play ni etí mo fi sọ̀rọ̀ ń bẹ̀ níbi fídíò kò lè ju 5 seconds lọ so possible kó jọ ọ̀rọ̀ 4 seconds ni mo sọ nínú fídíò ìjọ tí ń sọ̀rọ̀ ń jọ náà so tí ń já sí pé wọ́n lọ lè gé fídíò yẹn wọ́n gé àárín bì kan bóyá mò ń kóòtì ṣẹgẹt wọ́n ní ìwà kan especially iléeṣẹ́ TV tó gbé yìí péjì tó gbé yìí Flashback TV òun ló gbé ẹ rí wípé orúkọ rẹ̀ ń bẹ ń bẹ ṣe rí Flashback yìí iṣẹ́ tí ń ṣe yìí ń ṣiṣẹ́ náà ni Flashback ń ṣiṣẹ́ náà wàláhì iṣẹ́ ọmọ náà ní í ṣe tó bá torí pé òun ò rí tọrọ kọ́bọ̀ lérí fídíò tóun bá gbé láyé ń bì kó bẹ̀rù àti bọ̀tán ara rẹ̀ torí wípé
tí ìyá rẹ̀ bá dé kò ní mọ lérí òun nìkan ó lè jẹ́ ìpàlẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ́ẹ̀keje ní ó máa jẹ́ òun ó rò pé òun ń sayé ni bó ṣe wà yóò rò pé òun ń sayé ni ó ti ṣe àwọn fídíò mi kan náà tó ti kọ́ọ̀tì tẹ́lẹ̀ ayé ti wá mọ̀ ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó ti pẹ́ ni ní wàá ṣàlàyé kí ni mo wí bẹ́ẹ̀ níjọ́ náà níjọ́ náà lọ́hùn tí ń sáká yìí parọ́ wípé Ògo Ìlọrin béèrè mọ́tò lọ́wọ́ òun. ok ó ti sọ jáde rí tẹ́lẹ̀. ó ti sọ rí ìjọ́ náà ni mo wá ṣe fídíò yìí ọ̀rọ̀ tí mo wá ń sọ nínú fídíò ni wọ́n wá kọ́ọ̀tì ń wàá sọ tí mo sọ níjọ́ náà kí gbogbo ayé gbọ́ lónìí. ṣe rí nígbà tí Ísákà yìí tó wà nínú wàhálà wípé wọ́n fẹ́ mú un àti ìbá ti pórí àwọn irú àwọn Mọ́lá Yusuf lẹ́gbẹ̀ẹ́ àwọn Mọ́lá Yusuf tán bá wádìí ọ̀rọ̀ dáadáa wọ́n rí pé àwọn tí ń disturb iṣẹ́ Ọlọ́run lára wa tán bá ṣe ìwádìí dáadáa torí pé Mọ́lá Yusuf ìlú mọ̀ọ́ká ni wọ́n èèyàn tó mọ̀ èèyàn ni wọ́n èèyàn tó lágbára ni wọ́n nínú ìlú torí wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ó jẹ́ kí gbogbo àwọn èèyàn ńlá lọ́wọ́ fẹ́ràn wọn ṣẹ́gẹ́ẹ̀tì bọ̀pẹ̀ tán bá fura nísìnyí wọ́n rí i pé kò rí bẹ́ẹ̀ mọ́ ẹnìyẹn ti fẹ́ máa kó ẹ rẹ̀ yìí wọn because àwa la mọ̀ tá à ń gbọ́ pa wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa la mọ̀ tá à ń gbọ́ nísìnyí àmì àti wọn sọ̀rọ̀ ṣẹ́gẹ́ẹ̀tì so kí ni mo fẹ́ lò ó ní wípé níjọ́ náà lọ́hùn tí ọkùnrin yìí tó sọ wípé àwọn Ògo Ìlọrin wọ́n béèrè mọ́tò lọ́wọ́ òun ò fún wọn ni wọ́n fi ń lé òun káàkiri. ok ó sọ bá ń jáde. ó sọ bẹ́ẹ̀ níjọ́ náà Ògo Ìlọrin wá bẹ̀rẹ̀ ìwádìí wa àwa rò pé ọ̀nà wo la fi béèrè mọ́tò lọ́wọ́ arákùnrin yìí mo wá rántí. ṣe rí nígbà tí a fi mú arákùnrin kan jọ sí tó kìkì kan gan tó jẹ́ tí èsè mùsùlùmí òun tí máa ń sun Kùránì náà tí máa ń bú gbogbo àwọn mùsùlùmí. yóò máa lẹ́pọ̀ àwọn bẹ lọ́wọ́ wọn. ṣe rí nígbà náà àwa competition bàbá Olúwo ti dé nígbà tí bàbá náà dì fẹ́ẹ̀mù bàbá Òkútagidi gbogbo ayé ló gbọ́ sí kéèsì òun. petition yẹn la bá lọ sí police headquarter ta lọ béèrè pé tó báwo ni nípa petition tá a kọ wọ́n á kó àwọn fáìlì kéèsì ta ni wọ́n kó jáde kí bàbá Bariga má bínú fọ́rọ̀ tí mo fẹ́ sọ ìta àbá sọ àní clear ọ̀rọ̀ ní clear wọ́n wá kó àwọn fáìlì jáde nígbà tí wọ́n kó fáìlì jáde ẹni tí a ń wí Ísákà yìí ó ní ọ̀rẹ́ nínú wa Ọlọ́run ló mọ tó dà wọ́n pọ̀ tẹ́ni òun fi kó sí lọ́wọ́ tó bá wọn. ó ti láti rẹ̀ lọ́wọ́ ni. iṣẹ́ ti gẹ́ẹ̀tì Ọlọ́run ló mọ tí ń bẹ lábẹ́ rẹ̀ tẹ́ni òun fi kó sí ní ọwọ́ bá wọn àti wá rí i pé ẹni yìí ti di ẹrù rẹ̀ yẹn. gbogbo tẹ́ bá ṣe. gbogbo tá a bá ṣe ní tá a bá sọ nípa Ísákà tó bá ti jẹ́ pé afẹ́ dì pẹ̀lú ẹ̀ ni kì í dùn mọ́. ok àmọ́ nígbà tá a mú ẹni tá a sọ pé kèsè mùsùlùmí àti ìdì kan nígbà náà pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ́nu wa àtàwọn àsọmọgbé ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń bẹ́nu wa gbogbo wa dì kan náà nípa kéèsì tí ẹni tí ò jẹ́ mùsùlùmí òun. so wọ́n wá kó fáìlì àwọn pépà petition ta ni ẹ̀ wọ́n wá kó jáde nígbà tí ẹ mẹ́ka kọ́mẹ́ǹtì ẹ fi yín lẹ́ àbá àṣàbóyárò ẹ lè máa lísì ẹ lè máa wo kọ́mẹ́ǹtì mọ́ṣù báwọn nígbà tí wọ́n kó fáìlì jáde ó jẹ́ ti fáìlì Ísákà wà ń bẹ ọ̀rẹ́ rẹ̀ yìí wá rí. wàhálà rèé o. kò sọ kankan ṣùgbọ́n bàbá Bariga ti rí i pé ọ̀rẹ́ rẹ̀ ti rí ó kè rírí tí ọ̀rẹ́ rẹ̀ ti rí yìí kò ní dùn mọ́ ọ̀rẹ́ rẹ̀ nu àwa lásìjọ́ ń ṣiṣẹ́ pọ̀ yìí kí ni ò ní dá fúríkọ̀lẹ̀ sáàrin ara wa bàbá Bariga wa ni nígbà tọ́rẹ́ rẹ̀ ti rí ok káwọn ju ọmọ náà lẹ̀ nítorí ọ̀rẹ́ rẹ̀ ti ń bẹ láàrin wa wọ́n á pe ọ̀rẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ bá lágbájá sọ̀rọ̀ Ísákà sọ̀rọ̀ kó bẹ àwọn àgbàlagbà lọ́nà tó tọ́ nítorí pé kó bẹ̀ wọ́n torí pé mùsùlùmí ni ìwọ ọ̀rẹ́ rẹ̀ tó ń bẹnu wa mùsùlùmí ni àwọn yìí mùsùlùmí ni gbogbo àwa Ògo Ìlọrin mùsùlùmí gan ni Ísákà gan fúnra rẹ̀ àá sì ń ja ìjà wa kèfèrí lọ́wọ́ kí ọ̀rẹ́ rẹ̀ ó sọ fún pé kó ṣe apology tó múnádóko kó bẹ àwọn bàbá yìí káìfẹ̀ kan yọ̀ǹda kéèsì ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ní gbẹ́mí sí omi ò tó kankan lásìkò tá a wà. ẹ sọ bẹ́ẹ̀ fọ́ọ̀rẹ́ rẹ̀. tán sọ fọ́ọ̀rẹ́ pé àwọn yááfì rẹ̀ àmọ́ kó ṣe bẹ́ẹ̀ kò ṣe. kò dáhùn. kò dáhùn. mo wá ń bi ọ̀rẹ́ rẹ̀ wípé ẹni tá a ní kó ṣe fídíò kò ṣe. ọ̀rẹ́ rẹ̀ ní òun náà ò fẹ́ understand ẹ̀ mọ́ o. bàbá Bariga gangan fúnra wọn wá gbé fóònù wọn wá pé Ísákà. wọ́n pè é. mo rán àáfàá lágbájá ṣe o pé kò ṣe fídíò olóhùn ó ṣe ẹlẹ́kìnní wọ́n tún pè lẹ́lẹ́kejì ọjọ́ tún pẹ́ díẹ̀ wọ́n tún pè lẹ́lẹ́kẹta wọ́n wá pè ní ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. tí ó sì ṣe fídíò. tí ó ṣe. dákun wọ́tọ̀ ọ̀dájọ́ náà máa gbọ́ o. sáwárí táìmù tí
a rò wípé yóò ṣe fídíò yẹn ọ̀rẹ́ rẹ̀ wá fi ìdùnnú hàn sí wa nílé ẹgbẹ́ wípé alhamdulillah ẹni yìí yóò ṣe fídíò kódà òun ti bá a sọ̀rọ̀ débi wípé kó fún Ògo Ìlọrin ní mọ́tò bọ́ọ̀sì. ẹ dákun ẹ méjì lọ dì náà. bẹ́ẹ̀ ń gbọ́. ọ̀rẹ́ rẹ̀ ló. ìfẹ́ dákẹ́ wọ́n kọ́ ti ibẹ̀ wọn. òkè wọn kọ́ tiẹ̀. wọ́n kọ́ tiẹ̀ mo ti mọ ṣẹ́ wọn. ọ̀rẹ́ rẹ̀ ló wá bá a sọ̀rọ̀ pé ní wọ́n sọ fáwọn pé òun ti bá Nzaka ọ̀rẹ́ òun sọ̀rọ̀ o wípé kó ṣe fídíò ó sì lóun ó ṣe kódà àwọn tó ń bá a sọ̀rọ̀ débi pé kó fún Ògo Ìlọrin ní mọ́tò. Bàbá Bariga Ọlọ́run sì ṣe Bàbá Bariga ní aṣáájú tó wise kìí tètè yára gbọ́rọ̀ ní tí yára fèsì yóò wá lọ́ra kó tó fèsì. Bàbá Bariga dákẹ́. Bàbá Bariga ní àìdíà kan tó bá ju kinní kan lẹ̀ sógo Ìlọrin yóò dákẹ́ yóò mọ wo reaction ní kálukú. ẹni tí ó bá jẹ́ idùn tó fẹ́ sáré bẹ́ mọ́ nǹkan ọ̀fà Bàbá Bariga yóò mọ̀ nóòtì ẹ̀. ẹni tó bá jẹ́ ní táwa rẹ̀ balẹ̀ tó rí i pé ara ẹni òun balẹ̀ lẹ́nu kan yẹn yóò mọ̀ wò ó kó tó wá sọ opinion rẹ̀. ẹni yìí ju ọ̀rọ̀ yìí lẹ̀ tán kò pẹ́ rẹ̀ kíní kan gbé Bàbá Bariga jáde tí a wá rí nínú àwọn àsọmọgbé ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ nínú Ògo Ìlọrin. òun ti mú mi lọ́rẹ̀ẹ́ wọ́n ti ní plan gan. òun ti mú mi lọ́rẹ̀ẹ́ kẹ́kọ̀ọ́ òun ni máa ń tẹ̀lé mi kí kódà yín máa gbé mi lọ jẹun gbà mí ní ẹni òun tó ti mú mi lọ́rẹ̀ẹ́ òun ni wọ́n máa ń tòsí mi pé ẹni yìí a fi ilẹ̀ náà ká ṣe kíní kan yín máa sọ bẹ́ẹ̀ fún mi. ó ti wá rí mi wọ̀ débi wípé ó ti mention rẹ̀ fún mi pé ẹni yìí tó bá fún wa ní kíní yìí pé ká gbà lọ́wọ́ ẹ̀ tí ń sọ fún mi níjọ́ náà pé ká gbà lọ́wọ́ ẹ̀ wípé tá a bá gbà lọ́wọ́ rẹ̀ ṣe bí àwọn bàbá wa gẹ́gẹ́ bí ṣe ń wí lẹ́nu rẹ̀ bí mo ṣe wí nínú fídíò òun ń sọ ọ̀rọ̀ yẹn sí mi lẹ́nu pé ìbá àwọn bàbá wa ló fi trendy ń sọ bẹ́ẹ̀ níjọ́ náà ó sọ sí mi lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo ti fẹ́ wọ láì yẹn nígbà ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi sọ. Bàbá Bariga ò sí níbẹ̀ mọ́ ní gbogbo àdáǹsọ yìí ó ti jáde. Bàbá Bariga ti jáde. So èmi náà tí wọ́n á sọ ọ̀rọ̀ yẹn ni mo wá ń kóòtì ọ̀rọ̀ tí ń sọ yìí náà ni mo ń kóòtì nínú fídíò ní sọ lọ́wọ́ mi fídíò yìí tí wọ́n lọ kóòtì àárín ibẹ̀ wọn pé mo ní mo ti fẹ́ wọ iṣẹ́ rẹ̀ pé ká gbà àti wọ́n wí. So ọ̀rọ̀ yẹn ni wọ́n lọ kóòtì ẹ jáwọ́ yìí ó tún ọ̀rọ̀ nì ẹ jẹ́ ká tuntun gbọ́ kí wọ́n lè mọ fídíò wo gan ni à ń sọ sótìyé. So fídíò yìí ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ fídíò tí wọ́n lọ lè kóòtì yìí ó dáa ṣé níbí yìí ni ok òun náà ni ok ẹ padà sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ wọ́rí yín gẹ̀ẹ́tì ẹ̀ nísìn yín kàn bá kì í báyìí náà. gbogbo èèyàn fídíò tá à ń sọ ni fídíò yìí. fúnra ara mi nígbà tọ́rọ̀ ti dì bá wọn èmi ká sọ pé tó bá jẹ́ pé àbá lè rí mú káàlẹ́ rọ́nà lọ èyí tó fi lọ lọ́fẹ̀ẹ́ lóko ó mú wa bọ́ sí kémi gẹ́gẹ́. ọ̀rọ̀ yẹn ni mò ń kóòtù ntí ẹnì yẹn tì sí mi gẹ́gẹ́ lára àwọn tí wọ́n padà ń gbowó lọ́rẹ̀ níta ti lẹ́kọ̀ọ́ lóko lọ́rin òun ti ọ̀rẹ́ yẹn sí mi níjọ́hun èmi náà ti wá fẹ́ wọ mo ti fẹ́ wọ jíà rẹ̀ tán wàláì ọlọ́run bá ṣe dáadáa fún Alhaji Murtado Àdìó Bàbá Bariga Bàbá Bariga kan wọlé dé ni ó kàn ní ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ní ẹnu anybody mọ́ mọ́tò kíni gba mọ́tò lọ́wọ́ ta ni òun mẹ́rin yìí dáadáa Bàbá Bariga ni mo mẹ́rin yìí dáadáa wàláì gbogbo tó bá fún yín yóò pàìlì ẹ̀ pamọ́ yóò wá bẹ̀rẹ̀ wáyé padà ìkíní yẹn náà wá padà fi ègésì lọ́jọ́ iwájú wípé òun ti fún yín nìkan báyìí òun ti fún yín nìkan báyìí lákàá èmi kàn sí di immediately ó ní ọ̀rọ̀ ní Bàbá Bariga sọ yìí o mo kàn tẹ̀lé Bàbá Bariga padà ni. ibi tẹ́ ti mọ̀ wípé Bàbá Bariga ò ní interest nínú gbígba mọ́tò lọ́wọ́ rẹ̀ tí ẹni tẹ́yà bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ṣé èyàn ó lọ gbé petition dìde padà so Bàbá Bariga fi kíní yẹn ó fi bust gbogbo plan yẹn wípé tí n bá gbé petition dìde anybody tó bá tẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ kò ní lè fún wọn mọ́ ṣùgbọ́n ẹni yẹn gan ó jẹ́ ẹnìkan tí máa ń gbọ́ irọ́ tẹ́ pé ọ̀rọ̀ irọ́ tí àfáà bàbá Sábóyá ọlọ́run ṣàlékún àlùbáríkà yín ń gbádùn ọ̀rọ̀ yìí púpọ̀ ẹ sì farabalẹ̀ fún mi tó báyìí ṣẹ́gẹ́tì so ẹni yẹn Bàbá Bariga mọ̀ wípé irú ẹni yẹn àwọn mọ̀ dáadáa pé tó bá rí pé àwọn tí fẹ́ fáyà òun kò ní fún àwọn ẹni yìí nìkankan kódà tó bá fẹ́ gbà lẹ́yìn
kò ní bọ́ sí mọ́ ìṣesí yẹn ni wọ́n ń ṣe bọ́ tí ó gọ́ ẹnìyẹn gọ́ àwọn tá à ń pè lọ́rẹ̀ẹ́ rẹ̀ nínú Ògo Ìlọrin tá a ti lé yìí tí wọ́n èso Ògo Ìlọrin mọ́ yìí àti lé wọn kúrò àwọn ni wọ́n máa lọ sọ ọ̀rọ̀ dúndùn fún un pé mọ̀ wọ́rí Ìlọrin ò mọ̀ sí àwọn Ògo Ìlọrin tó ń pera àwọn Ògo Ìlọrin ẹgbẹ́ kékeré kan báyìí ni wọ́n òun ló wàá gọ̀ ẹgbẹ́ tí a rẹ́gísítà lọ́ndà CAC tíjọba buwọ́lù sóhun lẹ́gbẹ́ kékeré ẹgbẹ́ tí a gbé dé bàbá tá a gbé déwájú bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin mo post fídíò rẹ̀ mo post fídíò rẹ̀ bá a ṣe déwájú bàbá wa ọba ìlú Ìlọrin ẹjẹ ń wà kọ̀mọ́ndà ló dá wákà fún bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin nínú fídíò náà so ẹni yẹn àwọn ọ̀rọ̀ dúndùn yẹn àwọn ọ̀rọ̀ tí ó máa dùn nú torí pé wọ́n ti rí gẹ́gẹ́ bí ọ̀nà jẹ wọn ti wá mọ̀ pé ìmọ̀ fẹ́ gbọ́ dídùn so òun lọ wa máa fún ní àwọn èrò tó dùn so yóò mọ òun náà mọ juwó lẹ̀ fún wọn. bí kan wọ́n sọ fún pé àwọn ò mú dọ́dọ̀ bàbá ìmámù àgbà nílùú Ọrin wọ́n ti fẹ́ toṣẹ́ rẹ̀ dọ́dọ̀ bàbá ìmámù àgbà àmọ́gbà tí bàbá wẹ̀ sí bàbá kí bàbá fúnra ara wọn ló sọ wípé ní lọ́dọ̀ ta lẹ fẹ́ gbé wọ̀. a tó fẹ́ toṣẹ́ rẹ̀ wọ́n dún lẹ́gbà tó bú mọ́mù tán. lẹ́gbà tó bú wọn tán wọ́n wá fẹ́ tó pé wọ́n wá lọ lè toṣẹ́ pẹ̀lú àwọn àfáà rẹ̀ kan wọ́n fẹ́ mú wọ ọ̀dọ̀ bàbá wa ìmámù àgbà kí iṣẹ́ wọn tó wá já kan tó rí tó ti ń dánwò. so àwọn ọ̀rọ̀ dúndùn yìí ẹni yìí mú gùn ni mo fẹ́ wá fídíò yẹn ni o fídíò òun ni ibi tí níjọ́ tí wọ́n fi Ògo Ìlọrin lọ́lẹ̀ tí bàbá wa ọlọ́lá ọba Ìlọrin tí wọ́n fọwọ́ sí bàbá Bàrígà lẹ́rí tán kúnlẹ̀ síwájú ọba Ìlọrin àti gbogbo àwọn tá a ṣàyàn nínú mẹ́mbà tí wọ́n lọ rí bàbá wa ọba Ìlọrin àwọn ilẹ̀ ń rí òun níbi fídíò òun ẹ ti rí Ògo Ìlọrin èé ṣe. so àwọn ọ̀rọ̀ dúndùn òun ni wọ́n máa fi ń tan arákùnrin yìí so fídíò tí wọ́n gbé yẹn kò sí Ògo Ìlọrin gidi kan tí ń bẹnu mẹ́mbà lónìí tó jẹ́ Ògo Ìlọrin original kan tó dọ́dọ̀ ẹ̀ ní ipò ń fẹ́ gba mọ́tò. ẹ mọ̀ wá bínú. ó làwọn lólówó fún wa 2 million nígbà tá à ń ṣe kéèsì ọmọ tí 2.5 ṣe 2.5 ipò ń fẹ́ fún wa bàbá Bàrígà sọ wípé àwọn ò fẹ́ owó rẹ̀. kódà nígbà tí wọ́n ń sọ wípé àfá ìmọ̀ràn ẹlẹ́à ẹ̀pọ̀ Ìlọrin làwọn wípé àwọn fẹ́ fún wa ló bàbá Bàrígà sọ wípé ní àti ẹ̀ tún gbọ́ ti àfá ìmọ̀ràn pé ara wa ni wọ́n ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí wa ṣẹ́gẹ́tì sáwà kan táwọn tó jọ jẹ́ gbẹ́ngbẹ́ lógo Ìlọrin àtàwọn míì tó jù wọn lọ wípé ní ara wa ni wọ́n tààtẹ̀ tún gbọ́ tírú wọn tó ń bá fún wa lówó a sì gbọ́ tiẹ̀ pé inú ilé làwọn wá ẹgẹ́tì àmẹ́yìn tí ń wọ́ àwọn bàbá ńlá wa tá a sì ń rí fídíò rẹ̀ yìí ó dà á lè kóòtì àwọn tá a rò pé wọ́n ń sọ̀pọ̀tì ẹ̀ lábẹ́ nítorí wípé àgbọ̀ lẹ́nu wọn. so bí ọ̀rọ̀ ti onímọ́tò bó ṣe jẹ́nu àti fídíò mi tí wọ́n gé kò sí Ògo Ìlọrin kankan tó fẹ́ gba mọ́tò lọ́wọ́ rẹ̀. so ẹ ti gbọ́ ṣe mọ̀ pé cut and join ó pọ̀ fún gbogbo wa. kò pọ̀ fún gbogbo wa ó pọ̀ fún àwọn blogger èmi ẹ ṣe ó pọ̀ fún gbogbo wa ó ti ọmọ yín sọ̀rọ̀ sẹ́yìn wà ń bẹ ẹ má sọ púpọ̀ fún wọn ó pọ̀ fáwọn blogger ó pọ̀ fáwọn blogger láti cut and join. ṣùgbọ́n tá a fẹ́ fààyàn bẹ̀ ni pé bàbá Sàkámọ̀ náà làwa báyìí mo mọ̀ pé Malam Yusuf Adépọ̀jù ọlọ́mọba wa sàrékún dáadáa wọn àwọn náà ti wo fídíò yìí pẹ̀lú mo mọ̀ pé ti wò ó pẹ̀mí tó ń sẹ́ndì ẹ̀ sí wọn máa ń wò náà tó wá fún mi ní feedback àmọ́ bàbá tèmi fẹ́ béèrè lọ́wọ́ yín tí ó mọ jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí ń wò wá ni pé ṣé ẹ ní ọ̀rọ̀ kankan tẹ̀yìn àti Saheed jọ sọ lórí ọ̀rọ̀ mọ́tò yẹn bóyá ẹ pè é àbẹ́ sọ̀rọ̀ ní WhatsApp. èmi pẹ̀lú rẹ̀ àjọ sọ̀rọ̀ rí. àjọ sọ̀rọ̀ rí ní àárín ìgbà kan tí ọ̀rẹ́ rẹ̀ ń bá Ògo Ìlọrin sọ wípé ẹni yẹ dákun ó rẹ́dí àti ṣe ń tẹ́ bá ní kó ṣe bàbá Bàrígà yan àwọn kọmitì kan wípé òkè ẹ bá a ṣe mítìn lérí fóònù wípé ẹ bá a ṣe mítìn kẹjọ ń tẹ́ bá fẹ́ kó ṣe kìí ṣe pé táwọn tó ṣe fún wa o ń tẹ́ ẹ bá fẹ́ kó ṣe bóyá ẹ fẹ́ fún un ní option kan ni pé ṣe fídíò ṣe nǹkan báyìí bó nínú àwọn tá a lé lógo Ìlọrin yìí ń bẹ níbẹ̀ níjọ náà wọ́n bẹ nínú àwọn kọmitì wọ́n lè wá bá a sọ nǹkan míì ń lè sọ àmọ́ iṣẹ́ tó wá jẹ́ fún àwọn ìjíṣẹ́ pé àwọn béèrè mọ́tò. ẹ̀yin ò bá sọ̀rọ̀ rí lórí fóònù. èmi pẹ̀lú rẹ̀ ọ̀sọ̀rọ̀ rí kódà ó yà mí lẹ́nu bó ṣe ní kí wọ́n á mú mi tí wọ́n fi gbé mi dé prison kódà yẹn ìdárúkọ rẹ̀ rí lérí program. ṣe tiẹ̀ àwa tiẹ̀ máa ń dákọ̀ ẹ̀ dáadáa wọ́n gbà á prison èèyàn ní lọ́ọ̀bì àwọn òyìn ọ̀rọ̀ so n tí ó kọ́kọ́ dùn mẹ́mi nú
tí mo sì mọ̀ pé yóò dùn kalẹ̀ wọn pé ẹ̀ ní parọ́ fún gbogbo ilé tí ń wò yìí Náà. bẹ́ẹ̀ bá ń parọ́ fèmí ẹ̀ ní parọ́ fún àwọn olólùfẹ́ Pẹ̀lú ògo Ọlọ́run. ẹ̀ sọ̀rọ̀ ó tẹ̀ tọ́ mi bẹ́ẹ̀ pẹ̀lú ẹni tó bá mọ àwọn tí wọ́n bí èmi ṣé ń gbọ́ mi tó bá mọ àwọn tí wọ́n bí èmi bí wọ́n ti máa dúró nì wọ́n yìí dúró báyìí. ṣe rí kíní kan mo fẹ́ kí gbogbo wa wò nínú ilé ẹni tí ò bá báyàn sọ̀rọ̀ rí tí wọn àjọ pàdé ọ̀rọ̀ rí sẹ́mọ̀ kó ṣòro pé ẹ jẹ́ ká wò pé èmi mo sọ bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé. Bàbá Bariga ń pè mí Okay. ṣùgbọ́n láì tẹ́ ń pè sí ẹ pèsè rí second WhatsApp mi Bàbá Bariga bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ Bàbá Bariga pè wọlé. àmọ́ lérí ọ̀rọ̀ Mẹ́kà mo fẹ́ débẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ méjì kẹ́ tó débẹ̀ ni máàlámù náà ok ẹgbẹ́ kọ́ Bàbá Bariga náà wọ́n ti pè sí. ètí rí ń dùn àmọ́ sáà náà ni. bẹ́ẹ̀ ni. Salamu alaikum o. Salamu alaikum Bàbá Bariga. ẹ jẹ́ kí kọ́rẹ́tì lórí ọ̀rọ̀ yẹn. Naam, ẹ ṣeun. bá ṣe mi ti nígbà tó fi mú nítorí ọmọ akọ́tì ọ̀rọ̀ ni nígbà tó fi mú àbúrò mi Ok. nígbà tó fi mú afa Wahab Abdulwahab Babowi. Babowi Masha Allah. ìgbà yẹn ni wọ́n dẹ̀ ti bìẹ́ tó lọ tó jọ lórí wọn gbà yẹn ló lọ ti ẹgbẹ́ wọn á lè fi yanjú ọ̀rọ̀ nǹkan tẹ́ fi lọ bá ṣe mítì nìyẹn o. Ok, èlé òsín bẹ́ẹ̀ yín náà mo sọ pé bóyá. Bóyá ni. bóyá ẹ̀kọ́ méjì tó lọ ṣe ti Babowi ẹ sọ Gbogbo ayé ń gbọ́ yín. láti lọ máa kọ́ sọ̀rọ̀ yín Gbogbo ayé ń gbọ́ yín. ẹ sọ yẹn sí Àní wọ́n ń gbọ́ yín fúnra yín. nǹkan tó méjì tó lọ ṣe nígbà tó ti mú Babowi ibi kọjọ wí fi sẹ́tù pé kíní ni. Masha Allah, ẹ ṣeun. Ẹ ṣeun Ọlọ́run darí yín pẹ́. Ẹ ṣeun tẹ́ ẹ ń wo prógráàmù yìí tẹ́ ẹ̀ já tí rìn jìnnà. Ọlọ́run bá a ṣàlékún dáadáa fún Bàbá Bariga. Àmín. Ṣé wàá rí nípa ọ̀rọ̀ hajj? ẹ̀yin fẹ́ kẹ́ ẹ tí sọ̀rọ̀ lọ́bẹ̀ ni. Ok. Torí ọ̀rọ̀ àjì ń dá wàhálà lẹ́yìn ilẹ̀ padà yanjú rẹ̀. Ok. Ní ọjọ́ tèmi àti Málàmù ń sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún wọn pé mi àti Bàbá Bariga àjọ wà torí mi ò mọ báyìí báyìí sí àjọ wà dáadáa. pẹ̀lú àwọn àfáà rẹ̀ tó wọ́n fẹ́ mú wọ. Ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ, ẹ mọ̀ sọ̀rọ̀ yín. Málàmù wa ń sọ fún mi pé kódà lórí kéèsì yìí èmi ò tẹ rìkọ́ọ̀dù bọ̀ mọ̀ pé tó bá yẹ pé àwọn tẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n fún Bàbá Bariga ní àjì méjì. Èmi wá fèsì lójú ẹsẹ̀ wallahi tallahi. Mo ní Bàbá Bariga sọ̀rọ̀ àjì fún mi o. Masha Allah. Mo ní Bàbá Bariga ní ẹnìkan ló pé àwọn pé káwọn wá kìí ṣe yan san Saidi. Bẹ́ẹ̀ni. Kìí ṣe yan rẹ̀ kìí ṣe fámìlì. Kódà mo tó dákọ̀ ìlú náà fún Malam. Kódà mo tó sọ ọjọ́ náà fún Malam. Masha Allah. Wọ́n ti dé bẹ́ẹ̀ wọ́n lẹ́nìyẹn sọ̀rọ̀ Mẹ́kà Bàbá Bariga wá sọ fẹ́ nìyẹn pé ẹ fún àwọn ọmọ mi náà tí mo fún àwọn èèyàn mi náà tí mo kó wá yìí o. Masha pé Allah. àwọn méjèèjì náà ẹ jẹ́ ká lọ Mẹ́kà. Ẹ dákun kẹ́ ẹ tó máa lọ ẹnìkan ájì akàn níbí ẹni sọ̀rọ̀ ẹdúró náà ẹni sùúrù ájì animat Ọ̀ṣunkúnmi ẹni sùúrù kìí ṣe ọ̀rọ̀ jà sọrí tó bá fẹ́ béèrè question béèrè má sáré decide ọmọ bàárí iná Ọlọ́run he níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí pé iná bá dọ̀zọ́ ní ismu òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí a sì ní parọ́ alukurani sì ń bẹ́yà yìí tí ń fi búra fún gbogbo ayé so ti yé bá wọn bó ṣe mo lè block ẹ nísìn èmi ṣẹ̀ṣẹ̀ rí ni mi ká comment tẹ́lẹ̀ mo wá fún ọ ní last warning tó bá kọ positive something tó mọ̀ nípa rẹ̀ máa block ẹ̀ kó máa jẹ́ last warning báwọn ibi tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí farabalẹ̀ gbọ́ tó bá jẹ́ para wọn ní ọ́ tó ń support wọn àní ọmọ support àmọ́ mọ́ sọ tó mọ̀. So èmi wá fún Malam lésì pé Bàbá Bariga ti ṣàlàyé ìrìn àjò yìí fún mi wọ́n ní kódà ńgbà tí ẹni yẹn ó bá wọn ṣe mítì pé Bàbá Bariga ní gbogbo àwọn méjì tán fún Mẹ́kà àwọn wá sọ fún ẹ pé tó bá jẹ́ pé nítorí kéèsì yìí ni wọ́n fi fún àwọn ní Mẹ́kà ẹ̀yin tán fún Mẹ́kà ẹ má fọkàn sí kódà ẹ má fọkàn sí títí dòní ẹ gbọ́ mi mo ṣàlàyé bẹ́ẹ̀ fún Malam Yusuf Adépọ̀jù wallahi ìwọ̀n sọ kankan mọ́ lórí ẹ̀. Masha Allah. sẹ́mọ̀ pé tó bá jẹ́ pé mo parọ́ ni tó bá jẹ́ pé Bàbá Bariga ò sọ fún mi. ọ̀rọ̀ tí wàá kọjá Malam Yusuf nìkan sẹ́mọ̀ pé ẹ̀yin ilẹ̀ ti sọ fún wọn wọn ò sì sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́ Ọlọ́run ó bá wa san wọ́n lẹ́san rí so tí ń já sí pé wọ́n ṣe tàbáyá náà ẹgẹ́ tí bá wọn tàbáyá náà tí Kùránì wọ́n wà lélẹ́rí pé fàtàbáyà nù so wọ́n wá dínú wọ́n sì rí tí wọ́n fẹ́ gbọ́ lọ́dọ̀ yín wọ́n sì sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ àmọ́ àti wọ́n á rí ó rà ọ̀kan nínú àwọn ọmọ Ìlọrin tó jẹ́ ara wa lógo Ìlọrin tẹ́lẹ̀ ẹlẹ́ò náà ni lára àwọn tí wọ́n gbowó ẹlẹ́ò náà ni ara àwọn tí wọ́n gbowó tí wọ́n ń sọ tó jẹ́ pé tí wọ́n bá ń gbé rìsíptì jáde orúkọ rẹ̀ ó wà bẹ́ẹ̀ ó ṣùọ̀ fún mi a gbọ́ pé 500,000 ní ìsàkà fún ṣẹ́gẹ́tì mo wá gbọ́ tí ń sọ̀rọ̀ hajj bó lọ́rọ̀ hajj ṣe wá jẹ́
ọlọ́run jó dáa fún bàbá Alhaji wa Murtado bàbá Bariga. Àmín. Ní dárúkọ bàbá tó fún bàbá Bariga ní hajj léyìí tí wọ́n wá fún àwa yìí ní dárúkọ rẹ̀ torí pé bàbá ní ìfẹ́ kan drag àwọn wọnú orí social media kódà tí bàbá náà bá ṣoore fún èèyàn nínú tá a gbọ́ nípa wọn àti táwa náà rí níṣẹ́sí wọn ni pé bàbá ní ìfẹ́ kí àwọn èèyàn mọ̀ lọ́dọ̀ yín. Irọ́ ni wọ́n ń pa o. No voice please. Irọ́ ni wọ́n ń pa ẹ̀mẹ́ta wọn lóhùn àwọn tó máa ń àwọn ara wọn tó máa ń rán wá láti wá distract wa ni. Ẹgbẹ́ èèyàn ṣé no voice tábà rẹ́ lómi nínú àwọn fans wa ṣé no voice ni ẹja mọ̀ tí ò bá sí voice mọ́. Sẹ́ni wọ́n fẹ́ dọ̀rọ̀ yẹn rú bóyá tí mo fẹ́ sọ yóò lè yàtọ̀ forget kí n lè wí nǹkan tí n fẹ́ wí nǹkan máa ń ṣe nu wọ́n máa ń rán wọn wá ni. Ẹ dákun we can hear. So ti yé bá wọn. So bàbá náà nígbà tí wọ́n tí Nsaka ní kan wá mú mi lọ́nà illegal way tí wọ́n mú mi nígbà náà tí wọ́n ti prepare court warrant wọ́n ti prepare prison warrant tẹ́lẹ̀ wọ́n tún wá gbé mi lọ́nà tí ò bófin mu sóyè wọ́n sì ń gbé mi tààrà wọ́n sì ń gbé mi lọ prison bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ìfẹ́ sọ̀rọ̀ náà lérí ọ̀nà náà púpọ̀ torí pé ilé ẹjọ́ gan ti ṣe ní tó yẹ kí wọ́n ṣe lérí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́pàá tí wọ́n rán wá wọ́n ti bẹ̀ mí lérí ọ̀rọ̀ náà torí àwọn náà mọ̀ pé irú ìrìn ẹ̀gbin báwọn ni wọ́n gbé àwọn rìn so níjọ́ kejì rẹ̀ àbíjọ́ kẹta rẹ̀ ìrántí bóyá jọ́ kejì àbíjọ́ kẹta bàbá kan ọlọ́run tó dáa fún bàbá náà ó wá fẹ́ ṣe bàbá náà fẹ́ ṣe àtúnṣe lérí ọ̀rọ̀ náà wípé ẹ̀yin tẹ́ ń gbéra yín lọ ibi báyìí tó fi ń di pé ń di ọ̀rọ̀ prison ẹ jẹ́ káwọn pe bàbá Bariga wọ́n wá pe bàbá Bariga wọ́n wá béèrè lérí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà wọ́n wá ní àwọn fẹ́ rí bàbá Bariga unfortunately mọ́tò bàbá Bariga ní 40 Allahu Akbar ní jọ̀hún ní Ìlọrin bàbá Bariga wá pé àfàṣàká mọ̀ ẹ dákun mọ́tò yín ẹ máa gbé bọ̀ wá nísìn àwọn fẹ́ dé ọ̀dọ̀ bàbá báyìí ìbá dákọ̀ àbá àbáwò ìfẹ́ kéèyàn dákọ̀ àwọn ṣẹgẹ́t so wọ́n wá ní àfàṣàkámọ̀ ẹmọ ẹgbẹ́ mọ́tò yín bọ̀ wá nísìn nígbà tí Ọlọ́run ní ibẹ̀ ní ti gba Mẹ́kà eléyìí tí ń bọ̀ yìí ń lọ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa gbọ́. bàbá wa ní sàkámọ̀ ń lọ hajj ọdún yìí o ẹni tó bá fẹ́ rí lálẹ́ ó lè fi rí lálẹ́ sọ wọn bọ̀ Ọlọ́run fàgbáríkà sí ìdí hajj lẹ fẹ́ gbọ́ báyìí. so bàbá Bariga wa ní gbé mọ́tò mi wá máa ní bàbá Bariga pé bí mo ṣe ń kíkì ọkọ̀ yìí pé èmi mo mọ ọgbẹ́ tí mò ń da sí wá ní ẹ̀fẹ̀ kan gbé mi lọ wàláhì bá ṣe jọ dọ́dọ̀ bàbá náà. ẹ̀yin náà bá má débẹ̀. ìbá má débẹ̀. Allahu Akbar. nígbà tá a wọnú ilé bàbá náà wá kí mi bàbá Bariga ní àṣẹ mọ bàbá yẹn níwàá bàbá yẹn jẹ́ bàbá sí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kan kì í sàwọn wọn bí ọ̀rẹ́ mi hùn ṣùgbọ́n wọ́n mú un lọ́mọ ọmọ náà mú wọn ní bàbá Bariga wọn béèrè lọ bàbá pé ṣé ẹ mọ àfà yìí àfà sàkámọ̀nù ọ̀rẹ́ ọmọ yín tẹ́ ẹ fún ní Mọ́kà ní lọ́dún kejì ìdọ́dún tó lọ ń jọ náà last year náà ni ṣe àpẹẹrẹ Mọ́kà last year lọ́rọ̀ mi ń lọ èmi Mọ́kà àti ìbọ̀ sí dc ẹjọ́ náà bàbá Bariga ni ọ̀rẹ́ ọmọ yín tẹ́ ẹ rán ní Mọ́kà ní ọdún tó lọ ẹ̀yà àárẹ̀ òun náà tó rọ́mọ ọ̀rẹ́ ọmọ yín ni wọ́n fi ṣàwàdà. Allahu Akbar. Bàbá wa ní Ọlọ́run ó ṣe bàbá yẹn wá ń sábà gba Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ fún wọn àlùbáríkọlá nẹbi bàbá Bariga wa sáré kí àníyàn àbúrò wọn kan bọ pé àti àbúrò mi kan náà tọ́lọ́run fi tí màmá mi fi kọ́ mi lọ́rùn pé kí n rán ní Mọ́kà kọ́lọ́run bá ń ṣe fún àwọn méjèèjì lọ́dún bàbá wa ní pẹ̀lú ògbọ́lá àwọn méjèèjì ó lọ. Allahu Akbar Allahu Akbar. So ọ̀rọ̀ tá a fẹ́ sọ síta torí pé bàbá náà ní pé àwọn ṣe nítorí ìtọ́lọ́hun ni wípé àwọn ṣe liwaji Allahi la nuridu minkum jaza'an wala shukura in tí bàbá yẹn fi sọ pé àwọn méjèèjì ni ó lọ òun ni bàbá yẹn fi fún bàbá Bariga ní Mọ́kà méjèèjì níjọ́ náà so àwa lọ kí mọ́ débẹ̀ ìní dégbà tá ìní dégbà tá àmọ́ méjèèjì tí bàbá òun jùlẹ̀ wọn ò fi sọ pé àwọn fún Ògo Ìlọrin torí pé a ti rí pé flashback tá à ń sọ yìí tí ó rojọ́ lọ́jọ́ gbèǹdé àkíyàmẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn rẹ̀ yóò rojọ́ ńjọ́ náà ó ń gbé wípé Mọ́kà yìí pé ó dá wàhálà lẹ̀ sí Ògo Ìlọrin láàrin ń gbé bẹ́ẹ̀ ń sì ń gbé wípé sẹ́kẹ́tìrì Ògo Ìlọrin
àti treasurer Ògo Ìlọrin wípé wọ́n ń jà lérí ọ̀rọ̀ náà kò sẹ́ni kankan tó dìjà fún bàbá Bariga sì jẹ́ ẹ̀dá kan tí kìí fi nǹkan pamọ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ bàbá Bariga sì ti pe gbogbo everybody immediately pé ibi báyìí tá a lọ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ń bẹ̀ o bàbá náà ló fún Àfà Sàkámọ̀ àti ọmọ tí mo dárúkọ pé kọ́lọ́hún ó bá ń ṣe àdúrà là ń ṣe ló bá dòótọ́ bọ́rọ̀ Mẹ́kà ṣe bó ṣe jáde tó bá dẹ̀ jẹ́ kí bàbá Bariga fi nǹkan pamọ́ ni. bàbá Bariga wá sọ fún ẹni náà nígbà tá a wá sọ ká tó sọ̀rọ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé ọ̀rọ̀ wá pé bàbá yìí wá ní àwọn ò fẹ́ wàhálà nínú ìsìláàmù ẹ̀ àtẹni báyìí ẹjọ́ ń fa nǹkan báyìí láàrin ara yín ìsáká náà ni àwa ni bàbá yìí tó ṣe ní tó ṣe ní tó yẹ bàbá yìí wá ní wọn ló ṣe tó báyìí. àwọn ò mọ àwọn èèwọ̀ mídíà ní táwọn rò pé ní pé bóyá súnà níjà fún ni àwa ni bàbá sọba lọrin ṣe jálàbí ṣé mọmọ àgbà ń ṣe jálàbí ṣé bàbá wa ṣe kàn álímì tí wọn ṣe jálàbí ṣé bàbá ṣe Kamal bàbá ṣe Adam bàbá Mudiru Markaz ṣé wọn ń ṣe jálàbí tẹni yìí fi ń sọ pé jálàbí lòun ń jà fún bàbá yẹn wá dákẹ́ lọ wọn yẹn wá ní àwọn ò rí ọ̀rọ̀ yìí débi tí ẹ̀sọ́ dé yìí àmọ́ ká dákun torí Ọlọ́run kí la fẹ́ a ní nǹkan méjì kí bàbá Bariga má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ nú lé ni alátàwà bá sọ ọ̀rọ̀ níyanjú wọ́n sọ fún bàbá Bariga pé bàbá Bariga sọ fún bàbá náà pé nǹkan méjì ẹni yìí kó lọ bẹ̀ẹ̀bẹ̀ ní ọ̀nà báyìí kó dé kóòtù kílé ẹjọ́ fún un ní òfin kan fòfin dé torí pé àwọn mẹ́ni yìí dáadáa tí ò bá délé ẹjọ́ kí wọ́n fòfin dé yóò tún ṣe bẹ́ẹ̀ tó bá délé ẹjọ́ kódà tẹ́ ẹ bá tẹ̀ wá sọ pé ká dákun nígbà náà ipa tá a pọn ọmọ ọ̀gbẹ̀rì àìpọn máa wo bẹ́ẹ̀ òwe tí bàbá Bariga wíjọ náà nù pé bàbá àwọn aṣọ pé torí tiyín àfilẹ̀ wallahi ìsúnmọ́bìlẹ̀ bàbá wa ní ká fáwọn ní ọjọ́ mẹ́wàá pé ká fáwọn ní ọjọ́ mẹ́wàá káwọn fi bá ẹni yìí sọ̀rọ̀ àmọ́ ẹnìkan kan nínú wa kò gbọ́dọ̀ wí nǹkan kan lérí mídíà ní gbogbo wọ́n lé mi ò gbọ́dọ̀ wí nǹkan kan bàbá Bariga ò má ṣe fídíò kankan bàbá Bariga ìtẹ̀ ṣe fídíò ńgbà náà wọ́n padà push bàbá Bariga débẹ̀ ni wọ́n dákọ̀ ẹnìkan Emir Ọ̀kanlọ́mọ wípé àwọn ó pe Emir Ọ̀kanlọ́mọ náà kóun náà má ṣe fídíò kankan bàbá Bariga wọn sọ fún bàbá ẹgbẹ́ ẹni tẹ́ ń wí ọ̀nà ẹjẹ́ rẹ ti so mọ́ kó ṣe fídíò kó lè lo ọjọ́ mẹ́wàá tí ó fi ṣe fídíò bàbá ní àwọn jẹ́rìí wallahi ìsúnmọ́bì láìláàzí àfá ọjọ́ mẹ́wàá ò pé tọmọ yìí fi jáde ara ti ní àkáàtì ti lò ibẹ̀ mo ti mọ̀ pé ọ̀nà ìjẹ́ rẹ̀ so mọ́bẹ̀ tó tọ́ monetization ni ó ti monetize page àwọn kò jọ àwọn àyíkẹ́gbẹ́ bá ṣe fídíò kò sí wàhálà ṣẹ́gẹ́ẹ̀tì ọ̀nà ìjẹ́ rẹ̀ ti so mọ́ bí fídíò yẹn kò pé ọjọ́ mẹ́wàá tọ́lọ̀ fi hàn bàbá òfúnra rẹ̀ Allahu Akbar ìpẹ̀rù ọmọ yìí ni bọ́tẹ́mí bàbá yẹn ò tún gbé náà wọ́n sì tún fẹ́ dúndò pé káwọn pè wá wọn ni bàbá Bariga ni bàbá àbòsí lèmi ò fẹ́ ẹni yìí ẹ ti ní ká filẹ̀ fún bàbá yìí a sì ti fún yẹn àwa wá fún wọn lóṣù kan gbáko àbí ṣe fídíò oṣù kan gbáko gbogbo bí ṣe fídíò àwa ṣe fídíò ṣe ti rí pẹ́ nìyí ò rẹ́dí àti change ibi tí àti wá gbọ́ra wáyé nù bàbá Bariga wá sọ fún pé Àfà Sàkámọ̀ ó ní ẹ má fẹ̀mí sí Mẹ́kà yẹn o tó bá jẹ́ pé torí rẹ̀ ni wọ́n fi Mẹ́kà dẹ̀ wá máa dá Mẹ́kà yẹn padà o. Wallahi bàbá Bariga sọ fún mi. Al-Qur'ani Ọlọ́run. Kìí ṣe gbogbo òsínfà kódà. Al-Qur'ani ni sẹ́tìrì nínú kéèsì mo ti yọ yìí another case ni Al-Qur'ani Al-Karim ni Àfà Sábóyárò mo fi gbogbo oore tí ń bẹ́nu. Rárá bàbá ṣé ìyá bá ti dá ẹ fi mí lẹ̀ ó ní ìdí tí mo fi sọ rárá gbogbo oore tí ń bẹ́ẹ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ pé mo fi parọ́ mọ́ bàbá Bariga mo fi parọ́ gáìdì bàbá Bariga ni gbogbo oore tí ń bẹ́nu Kùránì kọ́lọ́run lè jìnnà sí mi tó bá yẹ pé mo fi bo bàbá Bariga láṣìírí àwọn tó bá jẹ́ pé bó ṣe ṣẹlẹ̀ mo sọ gbogbo oore tí ń bẹ́nu Al-Kùránì kọ́lọ́run tó jẹ́ tèmi. bàbá ẹ mọ gbọ́ kí n wá fi kọ́ kẹ́ tó béèrè mi bàbá Bariga wá sọ fún mi pé Àfà Sàkámọ̀ ó ní bàbá yóò sọ wípé torí ẹni yìí làwọn fi fún yín ní hajj ṣùgbọ́n tó bá jẹ́ pé kí wọ́n lè rí nǹkan yìí gbà lọ́wọ́ wa ni wọ́n bá fi fún yín ẹ má fẹ̀mí sí pé Mẹ́kà wọn mo sì sọ bẹ́ẹ̀ ìwà announce Mẹ́kà náà títí tó fi di ọ̀sẹ̀ tó lọ yìí
òkè ẹ ti ànánsì lọ́sẹ̀ tó lọ báyìí. mo ṣẹ̀ṣẹ̀ wá sọ nílé. òkè ilé ni ẹ̀ tí sọ social media. ìsọ bẹ́ẹ̀ wọ́n à ń sọ nílé. ẹ ti gbọ́ o. ìsọ nílé ọ̀ntì ìgbà tó pè mí ní bọ́ọ̀dù tí wọ́n á rí pé amọ́kà yìí dòdòdò bàbá yóò sì sọ pé òun fún wa nítorí ẹni. Allahu Akbar. so ọ̀rọ̀ tí bàbá Bariga yẹn tí bàbá Bariga sọ mo sì ṣètò ìgbé mọ́kà èmi ò fẹ́ mọ́kà ọ̀ràn. àmọ́ àpadà wá rí pé bàbá yìí fún wa bẹ̀ kíláàsì kọ́l wàláhì tàlà. kódà ìyá kàkẹ́. so tẹ́nìkan bá wá jáde lónìí tí bá wá sọ wípé wọ́n fún wa mọ́kà nítorí ń sáká ẹni kó lọ bẹ́ẹ̀ ni tó fún wa mọ́kà kan wá sọ. wọ́n sá ti ẹ̀jẹ̀ fámìlì ni ìlú wọn ò papọ̀. àkọ́kọ́ náà ẹni yéé sọ ọmọ stéètì rẹ̀. ìlú kan ò ti ìlú wọn jẹ́ papọ̀. ẹdẹ ń gbé báyìí bàbá yéé sọ ọmọ stéètì rẹ̀ ọmọ stéètì tiwa ni bàbá yéé sọ ọmọ táwọn rẹ̀ mélòó ni Ìlọrin sílùú àwọn bàbá yìí tí bá ti dákọ̀ lu wọn wọ́n mọ̀ mélòó ni Ìlọrin sọ́dọ̀ àwọn bàbá yìí bàbá yìí wá ní ibi tí wọ́n ti kéwú tí bàbá náà ti kéwú nílé bàbá wa Mimọ́zà ní bàbá náà ti kéwú àfáà Muhammad Mimọ́zà àti àfáà Abubakar àfáà Garuba Sakama báyìí ni wọ́n. Allahu Akbar. báyìí ni wọ́n tí bàbá bá ṣe oore fún mi kò kọ́kọ́ kan ni wọ́n náà bàbá yìí tún wá jọ ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tí bàbá Bariga ń sọ ń jọ́nà pé ọ̀rẹ́ ọmọ yín ni tó ibo ni Mẹ́kà mi ti wá kan ìdílé rẹ̀. Tẹ́rí kò sọ́nà mọ́nà ni. so àwáwí nìyí o. àwáwí ni ọ̀rọ̀ tí. ọlọ́gbọ́n ẹ̀yin fáǹsì wa à ń lọ àjùlọ́dún ẹni tó bá ní dọ́là tó fún wa gan èmi ó ka dọ́là tí ń lọ lè ná ní Mẹ́kà. so ẹ̀yin ọmọ ìyá wa à ń sọ̀làyé fún yín àlùfáà wa àgbà bàbá ní Sakama Sheikh Sakama wọ́n lọ hajj ní ọdún yìí Ọlọ́run bá wa ṣe ní alálọ̀bọ̀ kọ́lọ̀ ṣe ọlọ́mọdé kan kú sọ́nà bíi èéfín ọlọ́kọ̀ wá jẹ́ tí ó tẹ́wọ́ gbà ni. náà etí èmi fẹ́ kí á ló ń bẹ̀ ni pé bàbá wa ní Sakama Malam mò ń fàsìkò yìí ṣàlàyé fún yín gẹ́gẹ́ bí ọmọ tí mo jẹ́ sí yín pé bàbá wa ní Sakama wọn à pé Saheed Shittu rí débi pé wọ́n jọ sọ̀rọ̀ mọ́tò ṣùgbọ́n tí evidence yẹn bá tún wà èmi Àbíbù tún fi ń dá yín lójú social media èmi Sábóyárò náà ni ń gbé jáde tó bá wà tí ẹ dákun torí Ọlọ́run. ẹ rí i pé nínú ọ̀rọ̀ tẹ́niyẹn gan sọ ń sọ wípé kódà àwọn ti ra mọ́tò yẹn tẹ́lẹ̀ torí bàbá Bariga lòun ò fi fógò lọrin mọ́ ibi tẹ́ẹ̀tì mọ́ pé bàbá Bariga ò ní interest nínú mọ́tò òun. sẹ́ni kódà gbogbo ẹjọ́ wọ́n yọ bàbá Bariga báyìí wọ́n sì yọ kalẹ̀ báyìí. ẹni tí ń ṣe dáadáa ìtàn ń gbé ẹni tí ń ṣàìdá ìtàn ń gbé òun náà. ìwọ ni wọ́n wá ṣe ìwọ tó ti torí 500,000 tó tàlú rẹ̀ ó ti torí 1 million tó tàlú rẹ̀ ó ti torí 2 million tó tàlú rẹ̀ rántí pọ́mọ rẹ̀ ní ó wá nǹkan nínú ìlú rẹ̀ o. wàláì. a sì ti kọ́ ọ́lẹ̀ a ti kọ gbogbo ẹ̀ lẹ̀ fún ọ báyìí. so òun la fi wá wò pé àwọn yẹn ní ó yẹ kó o pé bàbá Sakama ní ọ̀rọ̀ tá à ń fà lọ́wọ́ yìí a gbọ́dọ̀ interview wọn ká gbọ́ tẹnu wọn nígbà tí n bá wá pè wọ́n tá ṣàlàyé fèmí. ṣé wàá rí kinní o ọkẹ́ àmọ̀ sọ̀rọ̀ rí rẹ̀ tábà sí kì í sọ̀rọ̀ rí afẹ́fẹ́. náà so àwa fi àsìkò yìí a fi kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ dúró tí ẹ gbọ́ èsì Ọlọ́run ò ní pẹ̀lú kọ̀ọ̀kan yín nípa. bàbá Bariga ní jábọ́ fa láíláí Ọlọ́run ò ní jẹ́ jábọ́ láíláí. Malam wa Yusuf Adépọ̀jù ní jábọ́ fa Ọlọ́run ò ní jẹ́ jábọ́ láíláí. àwọn èèyàn wò pé ọ̀hún súnmọ́ Malam bàbá Bariga mi yìí gan ò jìnnà sí Malam àlùfáà mi ń Sakama ló jìnnà sí Malam wọ́n sì jọ ń sọ̀rọ̀. Malam tó jẹ́ pé a máa ń pera wa dáadáa tí ẹ bá ṣe pé ẹni yìí tó fẹ́ máa jẹ́ wá sítọ̀ láàrin wa wàláì sọ́dẹ̀ láì láàrin ẹni tó yẹ kí èmi àti Malam máa sọ̀rọ̀ ní jojoojúmọ́ Malam ń wọnú ilé wa ní Sakama. Malam gan bàbá fẹ́ sí wọn. ọmọ bàbá Sakama ni wọn. a sí wọn sí ọmọ Sakama tó ọmọ àwọn àgbàlagbà ní Malam. ní tí mo bẹ Ọlọ́run fún Malam dé ni pé kí Ọlọ́run fi ẹni tí tó fẹ́ máa kó ẹrẹ̀ yí wọ̀nyí kọ́lọ́run ó dákun kó fi gbogbo ohun tí ń jẹ́ àṣírí rẹ̀ kọ́lọ́run ó tètè fi Malam. torí kọ́lọ́run bá ti fi nǹkan hàn yàn wàláì gbogbo ẹ̀yin tí ẹ máa ń bú Malam ẹ má bú wọn wàláì Ọlọ́run tí ń ẹ̀yin kọ́ àwọn tí máa ń bú wọn sẹ́ Ọlọ́run ò tí ì fi ẹni yìí hàn wọn ni wàláì tọ́lọ́run bá fòdodo hàn wọn lára rẹ̀ wọ́n ó hẹ́tì ẹ̀ bí ìgbẹ́. Allahu Akbar. so bàbá ẹja pé ìfẹ́ kí program yìí wọ 1 hour. Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh.